Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì sọ́jáde pé àwọn mọ̀ sí kíkọlù àwọn ọ̀daràn ọ̀dà ọmọ Nàìjíríà náà ti ń pariwo kí Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ tipẹ́. Ẹ̀sìn mọ́tò rí wípé wọ́n Amẹ́ríkà dá sí lẹ́wà ní kí ní ẹgbẹ́wò àní ẹjọ́ ọba kú okú bọ́lá ìgbé àpààyàn ní ọ́ kí wọ́n lè rí kúrẹ́ náà ni. Wọ́n bá wá wọ́n lẹ̀ káàró òjì bẹ́ẹ̀ bá ti mọ bí wọ́n wà ẹ̀ pa wọ́n má bẹ́ẹ̀. Ẹ wò ẹ mẹ́jẹ̀ wọ́n rí egun ọ̀sà. Ọlọ́run bá wa pa gbogbo ẹni tí ń pààyàn. Ó fọwọ́kọ ẹ̀sẹ̀ pààyàn o àbófọwọ́kọ bísínẹ́sì pààyàn. Bá ti pa wọ́n rẹ́ ó kùsùn ló ń pera rẹ̀ ní o àbẹ̀lẹ́sẹ̀ mi ló ń pera rẹ̀ ọlọ́ba ti pa gbogbo wọn rẹ́ pátápátá. Gẹ́gẹ́ bí ìròyìn tọ́wọ́ látọ̀dọ̀ wọn náà àwọn onísùnmọ̀mí ní Sókótó bákan náà gbọ́ pé àdókò olóró tó wá rú lọ́fà ọ̀fà lẹ́lẹ́bẹ̀ ibi táwọn òkú olóró ti dóyè àwọn ará òfò àtàǹgbóhùn wọn ní òsì bandit kẹta ń bẹ̀ títí di ìṣọ́ ọmọ Nàìjíríà rẹ̀ ti kí lọ́fà àdókò olóró lọ́fà a ṣe ẹ̀gbọ́ àti bí àwọn bandit bá wà àwọn apààyàn bá wà nílọrin a ní pọ́blẹ́mù kankan lórí wípé ta ló pa Boko Haram ta ló pa bandit ta ló pa àwọn ikọ̀ agbébọn ta ló pa àwọn sùmọ̀mí pípa ní pípọ́ máa jẹ́ ẹ̀sán wọn náà nìkan pa wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí mùsùlùmí ẹ̀kan lẹ́ka àwọn òjìrì kéde wà lónìí tó ma àwọn tẹ́ ń pa ìrí òde ní ọmọ Nàìjíríà ọ̀dá kò sí rẹ́sì kankan láàrin ọmọ Nàìjíríà àtàwọn tí ń pààyàn wọn ò belong to mosque bẹ́ẹ̀ ni wọn ò belong to church wọn ò ṣe é trace wa mọ́sálásí wa àmà wọ́n tí ẹnìkan bá ń rònú ọpọlọ rẹ̀ nǹkankan nípa àwọn ajínigbé àwọn alákatakí tí tẹ́sán páyẹ̀ káàkiri ń táwọn rònú pé ìjọ ìlọ́lọ́wọ́ ó mú wọn ìjọ ìlọ́lọ́wọ́ ó pa wọn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kẹ́nìkankan tọ́lọ́wùlẹ̀ dára rẹ̀ láàmú tó bá ṣe yí pé àwọn tí ń pa àwọn èèyàn káàkiri tí ń jí ìyàn gbé yìí àtẹ́tẹ́ ń fowókọ ẹ̀sìn dá wàhálà lẹ̀ tí wọ́n fi ókò ẹ̀sìn tí wọ́n parọ́ jihadi tí ò jẹ́ mọ́tíá ní jẹ́ ń ṣe tí ọ̀jẹ́ máa Al-Qur'ani àti àdísì ànábì ọ̀jẹ́ mọ́ tánàbì ṣe wọ́n bá pàwọn rẹ pátápátá kìí ṣe ìbànújẹ́ ìta ìdúró wá ní irú ikú tó wá yọ pàwọn pátá ẹni bá rí múnú owó mú ẹjọ́ tẹ́ fún ẹni ó ju àwọn tọ́ra gbogbo ẹni bá mú ẹni ó júwe ọgbọ́dọ̀ júwe ní Nàìjíríà sáàdì wa mọ̀ ní pé àwọn support Nigeria government kò sí tọ́ka nípa ẹni tó yọrù sí Nigeria government ti sọ́jáde pé àwọn mọ̀ sí kíkọlù àwọn ọ̀daràn ọ̀dà ọmọ Nàìjíríà náà ti ń pariwo kí Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ tipẹ́ kò gbọ́dọ̀ sí mùsùlùmí kan lókè ọya àbí nísàlẹ̀ ń bí tí ó wù nǹkan mi ẹsìn mọ́tò rí wípé wọ́n Amẹ́ríkà dá sí lẹ́wà ní kí ní ẹgbẹ́wò àní ẹjọ́ ọba kú okú bọ́lá ìgbé àpààyàn ní ọ́ kí wọ́n lè rí kúrẹ́ náà ni kí ó kílà dáadáa Ọlọ́run bá wa pa gbogbo ẹni tí ń pààyàn ó fọwọ́kọ ẹ̀sẹ̀ pààyàn o àbófọwọ́kọ bísínẹ́sì pààyàn bá ti pa wọ́n rẹ́ ó kùsùn ló ń pera rẹ̀ ní o àbẹ̀lẹ́sẹ̀ mi ló ń pera rẹ̀ Ọlọ́run bá ti pa gbogbo wọn rẹ́ pátápátá fún ìjọba Nàìjíríà ní agbára àti capture wọn àti pa wọn àti mú wọn láàyè tí Nàìjíríà bá mú wọn láàyè tán fún alágbára kẹ́gẹ́ẹ̀tì àwọn tó bá sponsor wọn orí pín báyìí láti sọ èyí ò lè Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ àìsàn máa ń sọ yẹn ìṣíkejì ẹ má jàjọ ojú nínú àwọn ọ̀daràn káàkiri o ẹni tí ọ̀daràn bẹ́ẹ̀ bí ó gbé sí wáàsí ti ẹ̀jẹ̀jẹ́ Ọlọ́run wá bàlùbà ríkà sí wáàsí ẹ̀ á gbọ́dọ̀ gbọ́ ó lẹ́wà ẹjọ́ ògbébọn ẹni tí ó pààyàn á gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ wà pé olóko tí èso kan tiẹ̀ o ìka tó bá ṣẹ̀ ló bá ṣe kíni ní dé kẹ́yìn kan mọ́tò rí wípé ẹni tó lóun ó kùn Nàìjíríà lọ́wọ́ èsè mùsùlùmí ẹ wá lẹ́mọ̀ ní chance òun láti máa fún àwọn mùsùlùmí lọ́rùn bẹ́ẹ̀ bá rò bẹ́ẹ̀ lágbára ọba tí mùsùlùmí ń sìn ó lágbára ju alágbára tẹ́ ẹ fẹ́ gbẹ́kẹ̀lé lọ àtẹ̀yìn àtẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ àti gbogbo ayé yìí yóò dà sí ẹ̀sìn kábàámọ̀ àwọn faramọ́ ká máa kọlu àwọn apààyàn àwọn gbogbo gẹ́gẹ́ sí ní gbogbo àfáàdì ẹ bá wà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ pé ọlọ́jọ́ ọjọ́ yìí pé Nàìjíríà ní sàdúrà fún ọlọ́jọ́ ìdí yóò sọ́sí láti wí ní bandit láti wí ní apààyàn láti wí ní Boko Haram láti wí ní Islamic State tí ń pààyàn ní o ẹni bá ti ń pààyàn ẹni bá ti ń ba orílẹ̀-èdè wájú ẹni bá ti jìyàn pé ẹni bá ti ń wà terrorism Ọlọ́run fà ní Nàìjíríà lọ ìwé òròjò èyí tó kàkàrí ní pé ìyẹn ìkápọ̀ ní ìfọpọlọ wa ṣeré lórí ìka mẹ́ta tí mo fẹ́ sọ
bí ọ̀daràn kan bá làkàkàkà débi pé ẹnìkan wà gbé nǹkan àjábọ̀ rẹ̀ wà láti ọ̀nà tó ọ̀nà kan náà wọ́n àwọn akun alọ́ńbì ọ̀yà adóńtọ̀ mọ́ àwọn tí ń jìyàn gbé returning organization ni wọ́n ìtọ́pa rẹ̀ mùsùlùmí àbí òkú rẹ̀ ní kankan béèyàn ọba wádìí wọn aráàlú náà lọ yẹ kójú ìbí wọn wà kì í ṣe pé wọ́n kàn dé lẹ́ẹ̀kan náà wọ́n ti wà láràlú wọ́n wà yàwó aráàlú náà ni wọ́n wà ju pé ìbí wọn ṣe kéde tí wọ́n wà yìí tó ń bí. àmọ́ kàyéfì ni pé àwọn tẹ́lẹ̀ ń pa yìí àwọn ẹ̀rọ ẹ̀kọ́ sọkún gbòòrò ẹ̀rọ ẹ̀kọ́ sọkún òun dáàmà báyìí náà ọmọ Nàìjíríà lónìí nílẹ̀ Haúsá àti ilẹ̀ káàró òjìrì àmà wọn ẹ̀yin náà lè kàn wà á mọ̀ wọn wọ́n jọ ní gbogbo òde ará àtàṣe mọ táwa àánú ilé òṣèké mi táàdà mọ́ obìnrin. nọ́mbà 2 nígbà tó wá kọlù ẹ̀ náà àtún wá mọ̀ tó mọ̀ kọlù náà wọ́n nínú gbọ́dọ̀ tí lọ kọlù wọn ibi táwọn èèyàn dé èyí tí wọ́n bu rẹ̀ bọ́ sí àárín ìlú lọ́fà àwọn èèyàn sì ń pẹ́sà mú sí ìrún ó sì ń dún lórí àwọn èèyàn pé èyí tó bọ́ọ̀lẹ̀ lọ́fà yìí ṣé àwọn báńdíìtì náà ló sì wà ní ọ̀fà wọ́n bẹ ń kó ara ṣùgbọ́n lójú ibi tí ó wà gẹ́gẹ́ bí òyìn ṣe ń gbé ẹ lọ pa wọ́n rẹ́ ń bẹ̀ àwọn ìlú ọ̀fà afẹ́ mọ kí ló dé tọ́ sọ́bọ́ọ̀lẹ̀ ní ibi tí ṣe ń lọ àbáfà gàgà lọ́wọ́ náà ìlú àwọn mùsùlùmí ní bó sì tọ́sí bẹ̀rẹ̀ lọ́fà ó lè pa mùsùlùmí tí ó pọ̀ ṣùgbọ́n àtúrí kí sẹ́yìn náà tí ó sì kiri tí ó pa ta lè wá dọ́fà wọ́n lè tó ń gbèrò ní bọ́ọ̀bù tí wọ́n ń dún ṣé mistake náà ti sọ àwọn àrò pé mistake lọ́gbọ́dọ̀ jẹ́ ìyẹn ní pọ́pọ̀ Nàìjíríà tó bá ti lè jẹ́ pé wọn ò mọ ẹni tẹ́ nǹkan lù kò lè yé wọn wọn ò lè ní kọ́mẹ̀tì kàkà ju kọ́mẹ̀tì yìí náà lọ ibi ẹ̀dá rí ẹ̀dá ti kọlù wọn. yes àwọn apààyàn wà nọ́ọ̀tì ni tẹ́ ẹ bá tún kọ́lá ìjọba tó ní Kwara àwọn àṣì mẹ́lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ north náà kò kí ṣe project tí ó ń lẹ̀ káàró òjìrì tí wọ́n bá wá wà lẹ̀ káàró òjìrì tẹ́ ẹ bá ti mọ bí wọ́n wà ẹ pa wọ́n má bẹ́ẹ̀ ẹ wò ẹ má jẹ́ wọ́n rí egun ọ̀sà ṣùgbọ́n kọ́mẹ̀jẹ̀ yìí pé níṣẹ́ tábẹ́kà dé láwọn àwọn gbúrò pé ìjọba débì náà ibi tí ó sì làwọn gbọ́ pé wà bẹ́ẹ̀ àwọn àjọ àwọn olófin àbí àwọn agbófinró security wọ́n bá wa ṣiṣẹ́ tó ní agbára torí nature náà Yorùbá àwọn òṣèjọba ń pa ẹni mọ́ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí Christian wà bá wa ní mọ́ṣáláṣí Muslim náà sì lọ́wọ́ bá wọn ṣọ́ọ̀ṣì. àwọn kéékèèké tá a lè máa rí tọ́tẹ́rìbù wọn náà làwọn tó ń ṣògùn owó àwọn ọ̀dẹ̀ ní ìdíjẹ́ gbogbo wọn láti ta àwọn ọlọ́pàá náà mú wọn ss mú wọn kódà àwọn civil defence wọn mú wọn kódà ordinary aráàlú náà ṣe kéré wọn rí ẹwọn Ọlọ́run tún wọn láṣìírí àwọn tẹ́tẹ́rì ìtawà máa nù àwọn tẹ́tẹ́rì ìṣẹ̀ ọ̀dọ́ ti yánu ẹ̀dá mi mọ́ta ní yí sí irú ti náà tí ó torí pé nàìmùlùkà Al-Qur'an sọ pé sẹ́yìn láwọn ọba àwọn ìjọba ńláńláńlá yìí ìdá dákàlù kọrí atán ìlú kìlù tí wọ́n bá wọ̀ awùsàlù wa wọ́n má bàbí jẹ́ ni wọ̀jáàlú àìsàtà àlìyà àdìlà ẹni ọba ti gba tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rẹ̀ lẹ̀ wákàdá àlìkà ayẹ fún àlò ọlọ́run jẹ́jẹ́ máa ṣe nù. Nigeria security ní southwest Yorùbá yìí ó ti tó ṣòro tàwa tó ti yé a ní ìdí fọ́rínà ìgbà tí Nigeria gọ́ọ̀mẹ̀ wá ní kí fọ́rínà dá sí ní tẹ́tí dá sí àwa náà support Nigeria pẹ̀lú fọ́nà àdásọ̀pọ̀tì àsọ̀pọ̀tì Nàìjíríà torí òun lọ́mọ tí ń ṣẹlẹ̀ ìjọba lọ́mọ tí ń ṣẹlẹ̀ ìkàkẹ́ ní pé ibi tí fọ́kà bá balẹ̀ ẹ má bá lè yí sí ààyè ìbẹ̀rù ẹjá sí gbogbo ẹ̀mí déédéé èyí tó tẹ̀lé ẹgbẹ́ dáadáa ojúṣe mi àti ẹni káwà vigilant ó ń kálukú wa ibi tá a bá ti rí àwọn ọ̀daràn òtẹ́ẹ̀lì lẹ ti fura sí pé wọ́n wọ̀ ilé ìkànnì tí wọ́n ń lò ní gbó pápápá ẹ̀ka aláàbò tó bá súnmọ́ ibẹ̀ ẹ ti fi rìpọ́ọ̀tù ẹ̀ torí àwọn tó ń pè lọ́daràn yìí èrò wọn kọjá báwa ará ìgboro bá ṣe rò ẹ má wàá dáhùn dáná ọ̀tìnì kan ìlú gan níbí táwọn kan bá fẹ́ fi sùmọ̀mí wọn fẹ́ lọ bí torí ìtọ́pọ̀ jù náà ti ń ṣe sùmọ̀mí nínú ọ̀tí àwọn ìnáwó ṣe ọmọ Nàìjíríà o èyí tọ́pọ̀ jù mọ̀ wí o tí wọ́n bá lu ọmọ Nàìjíríà wọ́n ń dùn mọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ wọn kó wọn wọlé ni ibikíbi tí wọ́n bá ti ṣe alábàápàdé àwọn èèyàn tó ṣe é fura sí ní genuine information ẹ sọ fọ́lọ́pàá ẹ sọ fún SS
ẹ sọ fún ẹnikẹ́ni tó bá lè jẹ́ kí sẹ́yìn ọ yá kó tó di pé wọ́n dàgbà gbogbo nǹkan torí nígbà ní ẹlẹ́sìn a máa sá lọ tẹ́ni tí ọ̀sẹ̀ ò forí kó àdánwò rẹ̀ everybody wa gbọ́dọ̀ wà fún ilé kálẹ̀ corporate pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wa ìyẹn ò ní jẹ́ kálábòsí orí àbòsí ẹ̀ ṣe òde ọmọ tí mo sọ yìí ẹ gbọ́dọ̀ corporate pẹ̀lú Nigeria security lórí abala yẹn èyí tó tẹ̀lé ọmọ ya àwa mùsùlùmí ẹ̀sìn wa ọkọ̀ yẹn jẹ́ lórí ẹ̀mọ́ dìfẹ́ di ara ẹ̀ níbi yẹn jẹ́ àbí ìmọ̀ gbogbo tí yóò dìfẹ́ ara ẹ̀ èyí lápò ní jihad kì í ṣe jihad ní ìjáwọn òkú mo fẹ́ lórí ẹ̀lẹ̀ ibi ká lọ máa kọlu aláìṣẹ̀ ẹni tí ọ̀bọ̀n ajá ká lọ máa bàjá ẹni tí ò sígun wọn bá ká máa sígun lọ bá àwọn tí wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ní nǹkan nú mi ní tí ó ní wọ́n ń sọ wọ́n lè pè ọjọ́ kan bẹ táwọn lè pa mùsùlùmí bẹ̀ tí wọ́n ń wò pé sáà mùsùlùmí yìí ṣe lè máa wòran ká pa àwọn wọ́n wà tètè lẹ̀ ọ́ ibi àwọn ìfẹ́ gbọ́n tẹ́rọrìsì náà gbogbo tẹ́rọrìsì wọn tí wọ́n lè wí níbi abá ti jù wọn lọ tọ́lọ́ ń gbé alékè wọn ni wọ́n yà pọ̀ jù wọn lọ àbáwá náà ti ní tí ẹrù bá lè ṣe kíni a lè ní àwa náà ti dàgbàsókè inú wa ń bí wọn wọn mọ́ kọjá lè kojú gbogbo tẹ́rọrìsì lọ irú àwọn kan ní ti ń gbé wọn o ní muslim ticket àwọn kan ní ti ń gbé wọn o ní pé mùsùlùmí ọ dára rẹ̀ padà sí sẹ̀ríà Ọlọ́run sẹ̀ríà ò kì í ṣe terrorism kì í ṣe òkútọ́ kọ̀ ọ́ òpònú adéwà Nàìjíríà ní ṣé tiẹ̀ àmọ́ sẹ̀ríà tíá ni inú òfin Nàìjíríà lọ́dún ṣùgbọ́n ẹ wà máa da gbogbo ẹ̀ mọ́ra wọn yàkúndé inú bọ́ọ̀lì ẹ̀dì ṣé tiẹ̀ láàrin oṣù tíá ó lè sọ pé ìta ọ̀fẹ́ ṣe lọ́dọ̀ wa ọkọ̀ ọwọ́ àmọ́ wa ṣe bá tó wá fún wa ọpọlọ owó gan lójú òkòló ọpọlọ rẹ kí ni bẹ́ẹ̀ ti bẹ lórí ẹ̀gẹ́ tó o nílò àkáyè lórí kọ́ ọmọ ìtawà mọ̀ ni ṣé ẹ̀rọ pẹ́lú àwọn mùsùlùmí kan Ọlọ́run yọ̀ǹda Islam wa ọyọ̀ǹda ìwé ẹjọ́ rẹ̀ nílò àkáyè ipe ẹlẹ́bi ní èrè mistake tọ́ba ṣe títí tó ṣe kéde o tí ó fi nílò àkáyè nínú mọ́jẹ̀mú ẹni tí Ọlọ́run ọgbà ẹ̀sìn tí ń sè iná ní kí làákàyè rẹ̀ ó ṣe kéde kọ́lá láàfíà tí làákàyè rẹ̀ bá ti yẹ ẹjọ́ ti àlàáfíà nítorí yóò máa ṣe Islam gan ti fi ilẹ̀ bẹ́ẹ̀ bí làákàyè rẹ̀ gbọ́ yẹ ọkọ̀ fọ́nú mi kò ní í gba ẹ̀sẹ̀ níbi kan tí ó mọ̀ títí tí ó fi kéde o tí ó fi mọ̀ àìní làákàyè ìmọ̀ ni tí ó fi mọ̀ ẹ gbọ́dọ̀ fi bí tí ọba mọ̀ ẹ wà kọ́ ní bọ̀dá tó mọ̀ tó wá takò lẹ́nu wa ní ayọ̀ ìṣe ìgbìdì gbọ́dọ̀ alẹ́ tí ọmọ àtàkùn ẹ̀sẹ̀ wa lọ́wọ́ fẹ́ máa parọ́ mọ́ ó ti kún ayé lónìí wọ́n fẹ́ yí òótọ́ tọ́lọ́ ń gbé kalẹ̀ wọ́n fẹ́ yí alùpùpù àti ìròyìn wọn nùpá pé ìròyìn náà lè yóò ti owó náà lọ́ ibi àfọ àyè ọlọ́run wọn fẹ́ fi ẹnu fẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́pàá wọlọ́run mo ti mọ̀ nà rè kò sí tẹ́lẹ̀ sí ọlọ́run mọ̀ lẹ́ẹ̀mí gbogbo ibi tí bá fẹ́ kó dé ó dìbẹ̀ kò sí ẹnì kẹta tí ó dà lọ́nà ó sì ní eré pa bọ́ọ̀ rẹjú tó fẹ́fẹ́fẹ́ yọ máa jù sí ẹ̀yìn wa àwọn àlàyé tá à ń ṣe bá a ṣe ní ìdí ẹ̀ làwọn àṣẹṣe bíbòrò wọ́n ṣe ní ìdí ẹ̀ nù èyí tẹ́ ẹ bá wá gbọ́ ẹran ẹni tí wọ́n ti sọnù látara ọ̀rọ̀ tí wọ́n fọ́ káàkiri ẹran lọ́wọ́ ẹ̀yin náà ẹ má kúrú ibi ẹ bá ti parọ́ mẹ́sẹ̀ ẹnu tó bá mọ̀ ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ẹ má dáálé wọ́n máa plan láti bà wá mùsùlùmí lórúkọ jẹ́ ni pẹ̀lẹ́ sí ẹ̀kẹ́ tí wọ́n lè dúpẹ́ tó máa sọ̀rọ̀ ilé sọ̀rọ̀ òpònú kan ó bá ẹ̀ láàfà ó wọ́n gọ́ọ̀mẹ̀tì lórí jáwúlà tá a ṣe kíkì mẹ́tọ́kẹ̀ ìwọ́n tó pọ̀ lọ́wọ́ rẹ tí ọ̀jọ́ ọmọ yàtọ̀ láàrin dáadé mùsùlùmí àti ẹgbẹ́ mùsùlùmí ṣé irú ẹ lọ́wọ́ àdá ìtàwà ń ṣe náà ọ wá ní ìpé èèyàn gbọ́dọ̀ dánwò Saudi Arabia èèyàn gbọ́dọ̀ dánwò Saudi Arabia ọlọ́run bá ń kẹ́ ẹrú ọlọ́kan ó ní mélòó Saudi ọlá tí bẹ ní Saudi ní Kaaba ti bẹ́ẹ̀ àtẹ̀sẹ̀ ti bẹ́ẹ̀ kí lọ́kàn Saudi Arabia níbi ilé pé èèyàn gbọ́dọ̀ rí èsì fúláàtì orílẹ̀-èdè ní Saudi lọ́kàn sẹ́mà sí bẹ́ẹ̀ ìlú ayé tí n ti ń lọ ìtọ́kọ́kọ́ kan number 1 ó ní Amẹ́ríkà lọ́gbọ̀gbẹ̀ tí wọ́n bá ti wọ́ọ̀ṣẹ́ lórí CNN BBC Al Jazeera wọ́n rí èsì fúláàtì Palestine bẹ́ẹ̀ òkùnrin aláìní àkàyọ̀ wa kọrí sí ìlú tó yẹ pé kọ̀ọ̀kan tí ààrẹ express lọ́dọ̀ ìlú ìní wọ́n bá ní gbìjẹ́ ọmọ Palestine àṣà wọn ò sì jẹ́ mọ́wọ́de nílùú tiẹ̀ àmọ́ bí tí ìlú tiẹ̀ tí wọ́n ti rí ìkàtà tó burú bí ìwọ́de ipò kálukú fi ẹ̀hónú ẹ̀ hàn ni ó sì lẹ́tọ̀ọ́ àti fi ẹ̀hónú ẹ̀ hàn ìlú tiẹ̀ tí máa gbà àgbàlú ọ̀gá àlù láyé wọ́n rí èsì fúláàtì dàwí bẹ́ẹ̀ àwọn adébọ̀ wọ́n ṣe lè rán ẹ̀rẹ́sẹ̀ Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ òkú tó afaramọ́ kéèyàn ọmọ rẹ̀ ṣe nítorí pé
yóò mú tùmọ̀ mí wá gẹ́gẹ́ bí àjọ ilé ètò ààbò wa ṣe wú ìwé tọ́sí ìdájọ́ ìkọ́ni ẹ̀wọ̀n àti ń bínú ní ìsìn tí nàìjíríà náà sì ti wẹ́pọ̀ mọ́ pé rárá ẹ̀kọ́ lu ọ̀daràn ṣùgbọ́n ọ̀daràn tẹ́ bá fẹ́ kọlu ẹja àmọ́ nàìjíríà gbọ́n wọ́n náà fẹ́ kọlu ọ̀daràn nàìjíríà gbọ́n ọ̀daràn tẹ́ bá kọlu àwọn aláṣáájú ìlú ẹja àgbẹ̀ wà ń bẹ̀ àwọn ẹ̀dá kọ́lẹ́dà lọ́wọ́ ní ìṣòro ìjọ ń kọlu ilé ìṣẹ̀ nàìjíríà gbọ́n yóò tún jòkó tó níbi àkọlù ilé ìṣẹ̀ ṣé ẹ ti kọlu àwọn tá a wí ìbí torí báwa ẹ̀ṣọ́ ti ní pé ẹ bá ti kọlu ọlọ́bẹ̀yà ọdún kan lẹ́lò ní oṣù lẹ́lò ní ọjọ́ kan ní abẹ́ẹ̀kẹ́ náà tọ́ra parí náà ní níta fẹ́ lẹ́yìn ẹ̀ ni pé ẹ̀yin lẹ́lẹ́mọ̀ wọn àtúgbọ́dọ̀ gbọ́ pé wọ́n tó ń mọ̀ ọ́n torí bẹ́ẹ̀ ti sọ pé mass destruction weapon wọ́n wà ní Iraq ní wo ẹ pa sàdáhùn ẹ̀ tó kú bẹ́ẹ̀ àtìgbà táwọn máa lùlù sí ìwọ́de pé ṣé ẹ̀ wà ní máa lọ nígbà ní mẹ́lù wa fún ayé náà lẹ́tọ́ kéde pé kò sí mẹ́mọ̀ l'Afghanistan tó rèé nítorí Osama bin Laden ẹ̀ ti sọ́ọ̀kù tó léèrè lẹ́yìn ogún ọdún fún ayé náà lẹ́tọ́ ti sáré pé ẹ̀ ń lọ owó kan ìjà ilẹ̀ kó lẹ̀ òṣìbí tẹ́ ọwọ́ láti ṣe ọwọ́ ẹ̀rẹ̀ sí ṣe káàkiri ní irú àṣìṣe tẹ́ dẹ́wò tẹ́ sọ lù láti di òfò lẹ́yìn ìgbà tí ìbùkún fẹ́ máa gbérí bọ́n ṣe lọ bá Libya jẹ́ bọ́n ṣe lọ bá Afghanistan ìjáwọ́ ọ̀fẹ́ rẹ̀ níbi bẹ́ẹ̀ yọba pa bandit ẹ̀rọ pa bandit ẹjọ́ lè wọ́n ná ẹ̀mẹ́jẹ̀ wọ́n lè fi wọ́n ṣà kọ́sàjẹ̀ bandit